Lizzy sokono se nton pe lokono yen keyin ori me no married kó má lọ́kọ láyé ó dáje yi ton gbé dání lọ ori rádaràda ọkọ rẹ̀ rí rádaràda David dedere ndato olórí burúkú ọkọ ọ̀dọ̀ wádúrú àwọn obìnrin tó bímọ fọ́kọ yẹn en tí wọ́n pè lọ́kọ wádúrú obìnrin tó bímọ fún countless women tí bímọ fún ẹranko hotspot lórí burúkú rẹ̀ ọlọ́fẹ́ hotspot everybody gbogbo obìnrin ti fa látara rẹ̀ wọ́n ti fa network sí ọkọ nu ṣé kò bẹ́tà pé kó ọmọ ní ọkọ láyé ju ọkọ èyí tó lọ ní lọ. ẹ̀yin èèyàn wa ojú abẹ́ sọ wípé ó ní ó bẹ́tà kí òun má tiẹ̀ kúkú ní ọkọ láyé o instead tí òun yóò fi fẹ́ irú ọkọ tí Lizzy Anjorin tí ó fẹ́ o àwọn ọ̀rọ̀ tí ojú abẹ́ sọ nìyí ẹ̀yin èèyàn wa kí ló ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tí ojú abẹ́ sọ lénìí. sọkọ lélẹ́yìn ọkọ òfò èmi lèyàn ń fọkọ tí ò dá ṣe kí lèyàn ń fọkọ tí ò dá ṣe kí ló fẹ́ fọkọ tí ò dá ṣe tí bá ṣe pé bóyá low self esteem ń bọ ọjà tí bá ṣe pé ayé ẹ ti bàjẹ́ kí ló fẹ́ hotspot lélẹ́yìn hotspot tí gbogbo ayé ń taná látara ẹ̀ lọ owó náà káyọ obìnrin tó bímọ fọkọ tí ẹyẹn tó pè lọ́kọ yẹn. ṣé wọ́n dè yẹn. Failed actress Iyabo Ojo is in Nigeria already after party spraying Eri. It is not easy to be a celebrity. ẹ̀rín ẹ̀dọ̀ mọ́rin yẹn ọ̀rẹ́ rìn ẹ̀rín yẹn àti mọ̀ pé kí ìṣe ẹ̀rìn ọ̀n sunkún sínú ni yóò àmọ́ sí bí ẹni pé rẹ́rìn ọ̀rẹ́ rìn ọ̀n sunkún sínú kàkàkà ọ̀rẹ́ rìn kankan ẹ̀rín yẹn ọ̀rẹ́ rìn ẹ̀rín ẹkún ni mọ́ parọ́ mọ́ àkàkàkà ẹ̀rín kíkan ẹ̀rín wèrè mọ́rẹ́ rìn bẹ́ẹ̀ mọ́ ẹ̀rín yangi kẹ̀kẹ̀kẹ̀ ẹ̀rín wèrè ẹ̀rín yangi bí àṣà àwọn aráàlú mi ẹ̀rín yangi la máa ń pè lọ́dọ̀ wa ní nílùú òkè lọ́dọ̀ wa ẹ̀rín yangi la máa ń pè ẹ̀rín wèrè ẹ̀rín kíkan kẹ̀kẹ̀kẹ̀ from January to December ọ̀tọ̀ fẹ́ bá wọ ọ̀fẹ́ bá orí burúkú yìí ọ̀fẹ́ bá wọ 2026 ẹ̀rín tí ò dénú ẹ̀rín wèrè. Only it is not easy. Only these expenses and one year pretty. We sit down analyzing. Lórí burúkú ni o. It's all about projection. Do you know the problem you have? It's about projection. Thank you so much. It's about projection. Everything tó ń ṣe, you are projecting in on people. Ìwọ ló máa ń wà ní social media 24/7. Ìwọ ló kì í sinmi. Ìwọ náà ló dẹ̀ tó wà hard working. At the same time, it is just for people that does not have sense. You are claiming people they are not hardworking, but you are the one that's always on social media 24/7. Which hard work? How are you doing the hard work? How are you going to work? I don't know why people listen to you and you are on social media 24/7 and you are claiming you are very hardworking. Wait, I'm coming. Wait, just wait. I'm coming. Lily today. Lily, no, any suru.